dókítà olúṣọlá ìmísí ohùn mo tún ti gbéṣe mi dé gẹ́gẹ́ bí mo ti ń ṣe. mo fìbà fọlọ́dùmarè ọba tí ń fún mi ṣe lọ́jọ́ gbogbo. ìlọ́tún ti wá yá nílé Ọdẹ́bíyì níta òjé lábẹ́ Olúmọ. mo fẹ́ lọ bọ́rẹ̀ mi dúpẹ́ ayẹyẹ orí kádún lọ́wọ́ olúwa ọba. mébí wọ́n ń pè ẹni mi ò ṣe ní ènìyàn mi ò ṣènìyàn. a ò kúkú ní fiwé aláàárọ̀ lásán lásán. àti pé ọ̀rẹ́ ìgbà èwe ẹni lọ̀rẹ́ tòótọ́. òtítọ́ inú láì lábùkù la fi ń bára wa lò lọ́jọ́ tó ti pẹ́ o. àlémi gangan lọ̀rẹ́ Alhaji Ismail Olalekan ọmọ Odebiyi. Alhaji Olalekan lọ̀rẹ́ dókítà olúṣọlá ìmísí ohùn. láti pín ní ṣílá kúkú tí ń bára wa bọ̀ ọjọ́ ti pẹ́ gan ni. ǹlẹ́ o ọ̀rẹ́ mi onínúure, mo kí ọ dọ́ba ọmọ wọn níta òjé lówó òdùrú lábẹ́ Olúmọ. ǹlẹ́ ará Èjìgbò ọmọ kíkàn ọmọ apẹran ńlá bàjẹ́ ọmọ arẹ̀wọ̀n òlòdẹ mẹ́bí ọ̀pá ajé lakíjà ń tẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. ìwọ lọmọ ìdẹ wẹ́rẹ́wẹ̀rẹ́ ń yọwọ́ bẹ́ẹ̀ ni bàbá rẹ ò gbọ́dọ̀ lódẹ. ilé ẹwú lọ́tún takìjà lọ́sì, ilé ògìrìyàn kúkú ń bẹ látàdé gbangba nílé bàbá rẹ. Alhaji Olalekan Ismail, ìwọ lọmọ ẹrú kélémọjá ọmọ mọ̀rájà gbẹ̀sì ni ọ́. ìwọ lọmọ olóòṣàkó òṣàkọ̀ tí wọ́n ń kọ́lé páànù fún tó gìrìyàn bàbá yín wá ń sunkún àti bá sùn gbangba. ìwọ kúkú lọmọ ẹrú ń ṣákọ́ ọmọ ògìrì ń ṣàṣẹ ọmọ ọkọ ò gbọdọ̀ jáde lẹ́sẹ̀ kámọ̀ràn ọmọ abomisoruwo dà sílẹ̀. Alhaji Olalekan Ismail, ọ̀rẹ́ mi olówó orí ọkọ Síkírát Adéfúnkẹ́ aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ. mo ní o máa gbọ́ àtijẹ àtimú kì í wọ́n yíunú o. àtijẹ àtimú kò ní í wọ́n lọ́dẹ̀dẹ̀ rẹ. ò ní ráhùn owó bẹ́ẹ̀ ló ní rátọmọ. ò ní ráhùn àlàáfíà. ire gbogbo á darí sọ́dẹ̀dẹ̀ rẹ lọ́lá olúwa ọba. Alhaji ọmọ bàbá kọ́ńkọ́ọ̀dù, jọ̀wọ́ bó o bá délé kó o bá mi kí bàbá tòun màámi rẹ kó o pé mo fi iṣẹ́ ìkíni ránṣẹ́ sí wọn o. bàbá Ridwan láì Ọlámídé òní dolówó àná lọ́lá adániwáyé ọba rẹ̀. bàbá Muhammed Awal Ọlájùwọ̀n ọmọ òní kú mọ́ ọ lójú aya rẹ̀ òkú ní daya láya. wọn ò ní tílé rẹ̀ ròkú wọlé, ayé òní tọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ròkú jáde. ire lójú owó rí, ojú rẹ̀ òní rí bí òní fàìsàn lùgbà. igúnnugún wo kì í máa ikú ní rèwerèwe. wàá fọwọ́ pawú wàá fèrè kìjọbì. pẹ́pẹ́pẹ́ lówó ṣe nílé arọ́ wàá pẹ́ láyé ju bàbá tó bí ọlọ́mọ lọ. Alhaji ọ̀rẹ́ mi onínúure, bó ti ń ṣe náà ni o mọ̀ ṣe lọ. mọ́mọ́ yìí wà padà sábúrú. òní dẹni àná bẹ́ẹ̀ ló ní dẹni ànú lágbára olúwa ọba. gbogbo ẹni bá wá ń gbèrò pé kó o ṣubú, olúwa rẹ̀ kò ní tó ọ. torí pé owó àwọn kì í tó mú àkéréjù pọ́n kì í tẹ́kun. olúwa rẹ̀ á ṣubú yakata ni. ó ṣeun ọ̀rẹ́ mi, okú ọdún okú ìyèdú igba ọdún kan ni. gbogbo àwọn ikọ̀ ajébọ̀ community asu pátápátá, ìyẹn àwọn ikọ̀ kíláàsì ọdún ọ̀kànlélẹ́gbàá àtèjìlélẹ́gbàá, wọ́n ní kí dókítà ó kí ọ dọ́badọ́ba. ǹjẹ́ ọ̀rẹ́ mi, bó o bá wá ń darí rọ̀dẹ̀dẹ̀ kó o máa bá mi kí lúkúlúkú o. àní mo tún wá fẹ́ kí ọ kú ọdún okú ìyèdú ọ̀rẹ́ mi. iṣẹ́ rẹ ò ní dìṣẹ́ lágbára ọlọ́run ọba, ò ní fàìsàn lùgbà. dókítà olúṣọlá ìmísí ohùn, mo fẹ́ máa fèyí ṣe lọ sílé bàbá tó bí mi lọ́mọ ní Kèrèkú ilé. èmi lọ́mọ afọ̀kókò parére ọmọ aṣáwo kó igbó ní ọmọ aṣàlọ̀ ṣáájú ìjà. bébí bí Kèrèkú ọ̀la bí Kèrèkú olówó lọ́wọ́, ègèdègèdè ọlámú bá ń lè bàbá mẹ́rìtú jẹ́. dókítà olúṣọlá ìmísí ohùn lọ́mọ wọn lábẹ́ Olúmọ, ọmọ Ẹ̀gbá mọ́líṣà bí agbòǹgbò àkàlà.